Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Níbo ni Bobrisky ń lọ tí ọwọ́ iléeṣẹ́ immigration ilẹ̀ Nàìjíríà fi tẹ̀ ẹ́ lẹ́nu ibodè Seme? Àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìwọléwọ̀de arìnrìn-àjò lórílẹ̀‐èdè yìí immigration wọ́n ti mú Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ní ẹnu ibodè Seme lásìkò tí ọkùnrin tó máa ń díbọ́n bí obìnrin náà fẹ́ sá kúrò ní Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí àjọ Nigeria Immigration Service ìyẹn NIS fi síta lálẹ́ ọjọ́ ajé àná ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2024 yìí o ni wọ́n ti sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí o. Wọ́n ní àwọn tí ń fi ọ̀rọ̀ wá Bobrisky lẹ́nu wò. Agbẹnusọ kan nínú àjọ náà DCIKT Udo ṣàlàyé ó wí pé a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò a sì máa fà lé àwọn ẹ̀ka tó yẹ lọ́wọ́ fún ìtẹ̀síwájú. A fi ń dá aráàlú lójú pé a kò ní yẹsẹ̀ lórí ojúṣe wa nípa ẹnu ibodè tí iṣẹ́ wa dálé lórí o. Ìròyìn ọlọ́kan-ò-jọ̀kan ló ń jáde nípa Bobrisky láti ìgbà tí ilé ẹjọ́ ti dájọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún o. Àkọ́kọ́ ni ẹ̀wọ̀n rẹ̀ náà tí àwọn èèyàn sọ pé kò ṣe rárá o. Bẹ́ẹ̀ ni awuyewuye tún jáde pé inú ilé àdágbé kan ni Bobrisky wà tó ń ṣe fàájì rẹ̀ fún oṣù 6 gbáko. Fọ́nrán ọ̀hún tí wọ́n tún ní ti Bobrisky ni èyí tó ń kéde pé òun san mílíọ̀nù 15 náírà kóun má bàa ṣẹ̀wọ̀n. Ìyẹn náà tún jẹ jáde. Ara nǹkan tí ọkàn Bobrisky kò fi lè balẹ̀ rárá rèé o. Nínú fídíò kan tí Bobrisky fúnra rẹ̀ fi sórí ayélujára ló ti ń bẹ àwọn èèyàn pé kí wọ́n fi òun lọ́rùn sílẹ̀ o. Oníṣẹ́ òun nìkan ni gbajúmọ̀ tó wà ní Nàìjíríà ni tó fi jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣẹ́ lórí alábàáwọn òun. Bákan náà ni ààbọ̀ ìwádìí ìgbìmọ̀ ti mínísítà fún ọ̀rọ̀ abẹ́lẹ̀ ìyẹn Olúbùnmi Túnjí Òjó gbé kalẹ̀ tó fi hàn pé Bobrisky ní àǹfààní sí tẹlifíṣàn àti àwọn èèyàn tó ń ránníṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n tó wà o. Wọ́n ló jẹ àǹfààní oúnjẹ tó wù ú ó sì tún rí ẹ̀rọ fìríjì lò nínú ẹ̀wọ̀n rẹ̀. Gbogbo èyí ni àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ o tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu Idris àti ìjọba pàápàá. Èyí ni a gbọ́ pé ó ṣeé ṣe kó ka Bobrisky láyà sókè tó bẹ́ẹ̀ gẹ́ tó fi fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà fún ìgbà díẹ̀. Ṣá o ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ ọkùnrin tó ń múra bíi obìnrin náà. tó kí ń dùn kó pọ̀. Ní jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Mo ń ròyìn ní ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti jígí alára. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o fún àwọn ìròyìn àjà balẹ̀. Títí di ìgbà mìíràn tá ó fi àtayọ̀ pàdé. Ire o, ẹ mọ̀ ìyáṣẹ́. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.